A ajá, A ajá. B bàtà, B bàtà. D dígí, D dígí. E ewé, E ewé. Ẹyẹ, ẹyẹ. Fi fìlà. ó jọ yín lójú Ògbómọ̀ṣọ́ làwa náà lè tó tẹ́ ń gbọ́. Gí gèlè. Gbì gbàdúrà, gbì gbàdúrà. Hí hó, hí hó. Igi. Orúkọ tèmi ni Sọjí Abíọ́jẹ́lá pẹ̀lú yín lórí ètò Ògbómọ̀ṣọ́ làwà. Mo kí bá mi Chief Doctor AVM JB Adigun retired akọgun tí gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú mọ́ mi yèyé Helen yèyé akọgun. Mo kí yín o, ẹ kú iṣẹ́ olúwa o. Alága ODDA àwọn ni alága ìgbìmọ̀ tó ń bá ní wáṣẹ́ ti Ṣọ̀ún Job Christian Empowerment Committee. Àwọn náà ni akọgun ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nìyẹn, ààrẹ ODDA káàkiri àgbáyé. Mo kí yín bá mi o, ẹ kú iṣẹ́. Aláṣẹ Àyọ̀ká Foundation iwájú báyìí òun là á mọ̀ lọ, ẹ ṣé o. Àwọn náà gbétò yìí kalẹ̀ pé ká máa fọn rí ògo Ògbómọ̀ṣọ́ káàkiri àgbáyé. Mo kí Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì iwájú báyìí òun ni a mọ̀ lọ láti kó fètò yìí nù. Fún ọjọ́ tòní mo láwọn ọlọ́jọ́ bíi márùn-ún tí wọ́n kì í kankan. Bá mi oyè kalẹ̀ Hebel ọjọ́ 9 oṣù kínní lọ́jọ́ bíi tí wọ́n ṣe ń wo. Mọ́ mi ọ̀pá ọlá àríkẹ́ ààrẹ tó gbéṣẹ́ lẹ́nu ní Sean Ladies. Mo kí yẹn kú iṣẹ́ o. Ọjọ́ 11 oṣù kínní lọ́jọ́ bíi tiwọn. Bá mi Àlàbí Zechariah ọjọ́ 15 oṣù kínní ọjọ́ bíi tiwọn. Bá mi Ṣítù Ayọ̀dèjì ọjọ́ 15 oṣù kínní lọ́jọ́ bíi tiwọn náà. Mo kí yín o. Ẹ̀yàn lọ́jọ́ bíi mẹ́rin yìí iwájú báyìí lẹ́mọ̀ lọ o. Àṣeyí àṣàmọ́dún sẹ́mi akọgun ló ní kí n máa kí yín pé ẹ kú ọdún o. A ti wà ní Facebook live báyìí láṣẹ Olódùmarè. Ẹ máa wò mí ní Sọjí Abíọ́jẹ́lá. Ẹ dákun ẹ̀yin tí ẹ̀ ń ta omi láàrin ìgboro Ògbómọ̀ṣọ́ tẹ́ ń fi táǹkì dámigúnlẹ̀ Storex ta omi, ẹ máa fọ́ torí pé ẹ̀yin ará Òṣùpá ó tó wa létí pé ará Òṣùpá mọ́ tara ó tó wa létí pé àwọn táǹkì omi yín ó ti dógùn ó ti dẹ́gẹ́dẹ́. Omi tẹ́ ẹ wá ń tà fáwọn èèyàn omi burúkú ni, bẹ́ẹ̀ ni omi burúkú tí ó jẹ́ pé ó ti wu kókó lẹ́ńtà. Ará Òṣùpá, ará tara, ará òkè ìlérin, ìkìlọ̀ rẹ o. Tí ẹ bá yí padà tó máa tó gba ìpè yìí lẹ́ẹ̀kan sí i, wọléwọlé àti ọlọ́pàá òní mò ń kó bọ̀ lórúkọ Olúwa, àmín. Tọ́ afẹ́ kan lòṣẹ́ ti ń bẹ lọ́jọ́ tèmi, mo sì fẹ́ kẹ́ farabalẹ̀ láti gbọ́ wa. Láti ìjẹ́ẹ̀dógún láti ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ogún rere wa ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti gbé iṣẹ́ ọ̀nà wò. A ti ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ lé lónìí. Ọ̀rọ̀ èdè ni mo fẹ́ ká gbéyẹ̀wò. Ọ̀jọ̀gbọ́n tí ó jẹ́ àlejò mi wọ́n ń bẹ pẹ̀lú mi ilé agbára ṣùgbọ́n ojúkojú òun kọ́ la wà. Mo ti nawọ́ ìpè sí wọn ní wẹ́rẹ́wẹ́rẹ́. Mo sì bẹ̀ lọ́hùn kí wọ́n gbé ìpè mi lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe nawọ́ ìpè sí wọn. Hello. Hello. Ẹ mà kúrò lẹ́ o. Ẹ ṣeun o. Ẹ jẹ́ kí fóònù yẹn wà ní landscape. Doctor, ẹ jẹ́ kí fóònù yẹn wà ní landscape. Landscape yẹn dorí kodò ní o. Ẹ jẹ́ kó rí bí tèmi. Can you see my image? Portrait kọ́ landscape mo wà. Ẹ padà sí 270 degree. 270 degree. Lẹ́ẹ̀kan sí 90 degree now. Good. Ẹ ṣeun ó dà bẹ́yẹn. Ó dà bẹ́yẹn. Ẹ kú iṣẹ́. Thank you so much sir. Orúkọ yín sà o. Okay. Olúwafẹ́mi Joshua Ayọ̀lá. Ọmọ ìlú wo ni yín? Ọmọ ìlú wo ni yín?
Okay. 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 Wọ́n fi ọ̀mọ̀wé síbẹ̀ ẹ jẹ́ ọ̀mọ̀wé síbẹ̀ ni. Mo ní wọ́n fi ọ̀mọ̀wé síbẹ̀ àbí. Tọ́ ẹ jẹ́ ká ṣe báyìí. Kí ni à ń pè ní èdè gan? Language. Doctor. Ojú òpó yìí rí bákan bákan. Hello? Mo ti ń gbọ́ báyìí. Okay. Tí wọ́n tá bá máa sọ ní tòyìnbó, a lè rí gẹ́gẹ́ bí means of communication. Okay. That is tolóyìnbó. Mm-hmm. Ṣùgbọ́n tá a bá ní ká tú sí èdè abínibí, ó ju èdè ju nǹkan tí a lè pè ní ohun ìsọ̀rọ̀ lọ. Èdè jẹ́ ohun tí a lè fi sọ̀rọ̀. Ó jẹ́ ohun èlò àṣà. Èdè jẹ́ ohun tí a lè pè gẹ́gẹ́ bí ìpele ọgbọ́n ẹni. Okay. Right. A lè pè ní ìpele ọgbọ́n ẹni. Èdè jẹ́ ohun tí à ń lò. Tí ó jẹ́ ohun tí ó bárakú. Ó jẹ́ pé tí kò bá sí èdè, òfìfo la yóò bá dà. So èdè fún ohun ìbásọ̀rọ̀ lọ. Torí pé nínú èdè ni eléyìí tá à ń sọ lẹ́nu. Nínú èdè ni eléyìí tó jẹ́ wípé àwọn bàbá wa onílù. Àwọn bàbá mi ń bí adé bàtà. Inú èdè ni gbogbo ìlú bàtà wà. Ìlú dòndó inú èdè ló wà. Àwọn bàbá mi tí wọ́n máa ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ ńláńlá nílé Ògbómọ̀ṣọ́ inú èdè ló wà. Àwọn bàbá mi tó ń lu sẹ́bí inú èdè ló wà. Right. So èdè tóbi ju mo kí yín káàárọ̀ atọ́kùn. Atọ́kùn náà kí mi èdè jù bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ ohun tí a fi ń gbé àkàrò. Ó jẹ́ ohun tí a fi ń sọ nípa ọgbọ́n. Ó jẹ́ ohun tí a fi ń sọ nípa ìbáwí. Ó jẹ́ ohun tí a fi ń sọ nípa ibo láti ẹ̀ ti ṣẹ̀ wá. So èdè jẹ́ nǹkan tó tóbi tó pọ̀. Thank you, sir. Ẹ ṣeun. Ẹ̀ka èdè ńkọ́ tàbí ẹ̀yà èdè ńkọ́ dialect. Ṣáàkítà bá sọ nípa èdè. Gbogbo bẹ̀ ni ká sọ nípa èdè Yorùbá. Torí èdè ìlú bàbá tèmi l'Ògbómọ̀ṣọ́ nìyẹn ká sọ nípa èdè Yorùbá. Bọ́tẹ́ bá wo ìgbẹ́ ọlọ́nkàn adé nílé Ògbómọ̀ṣọ́. Èdè yìí ó fa kò mú òkun yọ nínú àṣà wa. Ó fa kò mú òkun yọ nínú ìtàn wa. So èdè ni èdè Yorùbá. Bọ́tẹ́ bá ń sọ nípa ẹ̀yà èdè gẹ́gẹ́ bí dialect. Ẹ rí i pé tá a bá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wa ní ilẹ̀ Ìjẹ̀ṣà. Ẹ rí i pé wọ́n ní dialect nílẹ̀ Ìjẹ̀ṣà. Ẹ rí i pé tá a bá wo àwọn tó jẹ́ àlẹ́bí wa lóòndó wọ́n ní dialect. Even Èkìtì wọ́n ní dialect. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tá a bá ń sọ nípa Ògbómọ̀ṣọ́ tá a ń sọ nípa Ọ̀yọ́ tá a ń sọ nípa Ìbàdàn. Ẹ rí i pé Yorùbá sápọ́nná ẹnu wa ló ti bẹ̀rẹ̀. Ẹnu wa náà ló wà. And ìyàtọ̀ tó kàn wà díẹ̀ láàrin méjèèjì ni pé ìkankan ò wà inferior sí kankan. Méjèèjì ló múnádóko. Méjèèjì àti dialect o àti language o méjèèjì ló múnádóko. Ṣùgbọ́n tó bá di pé a fẹ́ kọ nípa pé a fẹ́ kọ̀wé. A rí i pé èdè Yorùbá tó múnádóko la fi kọ́. Ṣùgbọ́n tí a bá fẹ́ wo àṣà tí a bá wo àṣà Ilẹ̀ Ifẹ̀ ẹ rí i pé Ilẹ̀ Ifẹ̀ gangan wọ́n ní dialect tó ń sọ nípa nature. Tá a bá wo Èkìtì wọ́n ní dialect tó ń sọ nípa nature wọn. Tí a bá dẹ̀ wo Ìjẹ̀ṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nítorí mo tó fẹ́ ká mọ̀ jù ni pé ẹ rí i pé nígbà tí mi àtẹ̀yìn tá a kọ ìdánwò oníwèé mẹ́wàá. Èdè Yorùbá pọ́nbélé la fi kọ́. Kì í ṣe dialect. Èdè Yorùbá pọ́nbélé la fi kọ́ kì í ṣe dialect la fi kọ́ tá a fi yege níbẹ̀. So ìyàtọ̀ díẹ̀díẹ̀ tó wà ní pé
dialect ó jẹ́ nǹkan tí à ń lò ní àárín community wa, láàárín agboolé wa, láàárín ìlú wa. Ṣùgbọ́n tá a bá fẹ́ bá àgbáyé sọ̀rọ̀, èdè Yorùbá sápọ́nà la máa lò. Èdè Yorùbá yìí ǹjẹ́ ó ní ẹwà láàárín àwọn èdè yòókù? Kí lẹ pé? Èdè Yorùbá so ní ẹwà, beauty of the Yoruba language. Ẹ mọ̀ pé Yorùbá gan lọ́rọ̀ kọ́ dání. Nítorí wọn bá dẹ̀ kọ́ dání níwájú. Torí pé èdè Yorùbá á dá nígbà tí kìí sígbà tí ìfánú ẹ̀kọ́ kìí sígbà tí èdè tán lẹ̀. So èdè Yorùbá ló níyì jù, ló wúlò jù. Tẹ bá dẹ̀ rí pé èdè náà tó sọ yín dáńtẹ́ ẹ̀dá. Bẹ́ẹ̀ ni o. Atọ́kùn mi, èdè náà ló sọ èmi náà dáńtí mo dà. Right, èdè náà ló sọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ di ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dà. Èdè ló sọ orílẹ̀-èdè Nàìjíríà di tó dà. So ẹ dẹ̀ rí pé intẹ́gbẹ́mọ̀ mọ̀ yí pé èdè Yorùbá ó wuyì púpọ̀. Ó ní pé ẹgbẹ́ nìkan kó bẹ̀rẹ̀ sí ní kọrin ní ìsìn. Kó máa fòyìnbó kọ́ bọ̀. Nígbà tẹ tó bá máa ṣe pé Yorùbá ni ó gbé sí nínú. Ó lè má jẹ́ ọmọ Yorùbá, ó lè jẹ́ ọmọ ilẹ̀ Ìgbò, ó lè jẹ́ ọmọ ilẹ̀ Haúsá, ó lè jẹ́ òyìnbó. Ṣùgbọ́n ó mọ̀ yí pé ẹwọ èdè Yorùbá ò gbọdọ̀ má jáde nínú tóun ń kọ. Bí bẹ́ẹ̀ kọ́ òkúlẹ̀ ẹlẹ́ran ta ni. So kò ní bájà. So torí ẹwà tó wà ní èdè Yorùbá ló fi jẹ́ pé gbogbo ohun tá a bá ṣe ní máa ń bájé wá, ó dẹ̀ máa ń jẹ́ ànájèrè. So ẹwà ní èdè Yorùbá kò ṣeé kó dànù. Ó jẹ́ ẹwà ńlá. Mo sì dúpẹ́ yí pé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ilẹ̀ Yorùbá ni. Èdè Ògbómọ̀ṣọ́ èdè Yorùbá ni. Èdè Yorùbá ni. Wọ́n dẹ̀ tún wá sọ pé ẹni bá ti sọ lẹ́nu. Ó sàpòyàkọ́. Ara ẹ̀wọ̀ èdè ni pé ká má sọ lẹ́nu. Right, ká má bàa ṣe kí ni o, ká má bàa sọ àpòyàkọ́. Ṣébédè Yorùbá la fi ń kóríkì. Irú mi ní ìsìn tí mo bá kira mi ní ìsìn máa ní. Èmi Olúwafẹ́mi, ọmọ Ayọ̀lá, ọmọ ń sa làlú. Àsìmọ̀ gágá ilé ọkọ, àsìmọ̀ fọ́kọ tó ń tẹ̀lé díẹ̀. Ẹ sọ lè bó. Èkùlà àràdá. Ẹ sọ lè bó. Èbó yóò lé sí nígbà tí èsì kò lè bí èbó rẹ̀ láéláé. Torí pé nílé wa kò sí DNA, oríkì ilé wa ní DNA ilé bàbá wa. Ọmọ tí bá ti ń sunkún tá a bá ti kì í lókì ìlàlú yóò dákẹ́ ni. Tí ó bá dákẹ́ ńkọ́? Tí ó bá dákẹ́ ńkọ́? Kò sí bó ti ní dákẹ́. Kò sínú ìran bàbá wa nílé Ògbómọ̀ṣọ́ tí sòwò tí èkéré. Ara èrè ni pé wọ́n bí wa sáyé agbédè. Àǹtí tó bá ti ń kì wá lórí kí wa gbọ́ ni tán ní oríkì ẹni níjànú ẹni. Kò sí ọmọ tá a bí ilé Ògbómọ̀ṣọ́ tó lásàdànù ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ o. Oríire ni wọ́n ti bí ọ ní o. Nọ́ọ̀tì wọ́n ti bí ọ ní o. Sáùtì ni o. Olúwa ni o. Sùúrùlérè ni o. Ọmọ ọkọ ni wá. Ìyẹn la fi jọ máa kín. Ẹ ṣeun, mo ń wo ìlú lọ́ọ̀kan àbí ìlú kan mo ń wò ní láìbírì ni. Gángan, àpàlà. Bẹ́ẹ̀ni. Àkílẹ̀ fi ṣe. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe rí àǹfààní la rí pa wá sókè òkun. Ẹ tún wá gbélù lọ́wọ́. Ọlọ́run sì bí wá sókè òkun nítorí ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Náà ìlú tẹ́ wá rí o ló rán wa létí ibi tá a ti ń bọ̀. Olódùmarè. Ẹ má jà gbàgbé nínú ẹsẹ̀ Ẹfá ni o, nínú Bíbélì ni o, nǹkan àmúsọ̀rọ̀ ní ìlú. Ìyá àyà tèmi tó wá ní alùbàtà ìyá àyà tèmi o. Ìtàkùn tó so gbá ló fagbè ló ṣe légede. Lóòótọ́ bàbá mi ló jẹ́ nílàdú ní Kọ̀lára. Right. Ìyá bàbá mi Ẹ̀bìlá ni o lẹ́gbẹ̀ẹ́ òkú bẹ̀rùn. Ìyẹn làwọn fi sọ wípé ẹ mọ̀ yá. Ìtàkùn tó so gbá ló fagbè ló ṣe légede. Òbá àwa láti Sùúrùlérè, òbá àwa láti Ògo Olúwa, òbá àwa láti Ògbómọ̀ṣọ́ náà tó Ògbómọ̀ṣọ́ south. Odidi kan ni wá nílé Ògbómọ̀ṣọ́. So ìlú tẹ́ rí òun. Mo fi ń ní ìrìnàjò mo ti wá ni táwọn ọmọ mi bá sì ti jí o ni wọ́n rí. Gbogbo ẹni bá ti wá kí mi wọ́n mọ̀ pé ìran Yorùbá lè mi. Èmi sì mọ̀ pé tá a bá fún ọ sán fún òsùn dúdùn. Yóò fọhùn jáde. Àìsí rí gàgà nílé ẹlẹ́kún. Bẹ́ẹ̀ni. Àìrísẹ̀kẹ̀ nílé ẹlẹ́kún. Bẹ́ẹ̀ni. Ètò fi gbà mí dé òkè òkun nu. Adúpẹ́. A jẹ́ pé ọ̀rọ̀ ti jára wọn nu. Ẹ̀gbọ́n bàbá tèmi tí bá mi tẹ̀lé ó lọ́kàn lé Ẹ̀bìlá lọ́ba tán. Lọ́ba parí. Ẹnu Ògbómọ̀ṣọ́ atóbi níta akéré nínú. Adúpẹ́. Atóbi níta akéré nínú yóò sọ ẹ̀gbọ́n yóò sọ ọmọ àbúrò. Bẹ́ẹ̀ni. Tọ́ èdè Yorùbá yìí kí ni orírun rẹ̀ gan? Ibo ni wọ́n ti sàn wá àwọn sources ta lè mú nípa èdè yìí àti ẹ̀yà èdè?
ṣẹ́rí tá a bá ń sọ nípa èdè Yorùbá ibi tó ti sàn wá. Èdè Yorùbá bẹ̀rẹ̀ láti around 1800 CE. CE ìyẹn náà ni à ń pè ní AD. Right. Ẹ̀ẹ́dẹ̀ ni pé tá a bá ń sọ akúkú mọ̀ pé orírun ilẹ̀ Yorùbá náà ní Ilé-Ifẹ̀. Kódà orírun àgbáyé ní Ilé-Ifẹ̀. So tí a ní máa sọ̀rọ̀ èdè Yorùbá ká má máa sọ̀rọ̀ Ilé-Ifẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn baba ńlá baba wa náà Ifẹ̀ ní kálukú ti sàn wá. Kódà tóbi dórí àṣà tá à ń ṣe nílé Ògbómọ̀ṣọ́ àti níbikíbi. So tá a bá wá ń sọ nípa ibi tí èdè Yorùbá ti sàn wá. Ẹ rí pé àwọn European gangan kó tó dórílẹ̀-èdè wa kó tó délẹ̀ Yorùbá. Ẹ rí pé nǹkan kan wà tá à ń pè ní èdè Ajámì. Èdè Ajámì yìí gangan ni èdè Yorùbá before 10-11 century. Right. So Ajámì yìí gangan ni original Yorùbá wọ́n ń kọ bí ìgbà tí wọ́n ń kọ Arabic. Ní ló fi jẹ́ pé lónìí tí a bá ń sọ nípa ọjà rédò ó yàtọ̀ fún ọjà dòmí. Tá a bá ń sọ nípa idà right 200 rere ó yàtọ̀ fún ìgbà dòdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So gbogbo tá a fi lé lórí ló fa kò mú òkun Yorùbá ló dẹ̀ jẹ́ kí Yorùbá kó rẹwà jù ni ó fi jẹ́ pé ibi tí ó ti sàn wá ó jẹ́ bí ọlá ó jẹ́ bí ọ̀wọ̀ ó jẹ́ bí kòókòdán ó jẹ́ bí kòókòdán. So ó jẹ́ díẹ̀ tá a mọ̀ tá a bá dẹ̀ gbàgbé a rí wípé láìpẹ́ láì jìnnà ni wọ́n ṣe àwọn nǹkan kan nílé Ifẹ̀ ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ilé Ifẹ̀ tí wọ́n ṣe tí wọ́n pè ní experiment right pé ìjọ ọmọ tá a kọ́ ní èdè Yorùbá tá a fi èdè Yorùbá kọ́ àtọmọ tá a fi èdè òyìnbó kọ́ èwo ló gíríkì jùlọ ló jójúlówó. Ẹ̀ẹ́dẹ̀ rí pé àbọ̀dé ìwádìí yìí ó sọ wípé ọmọ tá a kọ́ Yorùbá ó jẹ́ ojúlówó ọmọ nínú translation àti nínú èdè ẹ̀kọ́. Ilé náà ló dẹ̀ ràn wá náà lọ́wọ́ pèmí náà lọ fáfitì Ìbàdàn ní tí mo kọ́ ní èdè Yorùbá òkèrè bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ afarajọ ìṣirò ni mo lọ kọ́ ṣùgbọ́n èdè Yorùbá yìí ó ṣe ìrànlọ́wọ́ tó pọ̀ nínú iṣẹ́ ìṣirò mi àti iṣẹ́ afarajọ ìṣirò mi tá ń pè ní statistics right. So èdè Yorùbá yìí ṣe nǹkan tí ó ṣe gbéṣẹ́ kùlé gbangba níta. Adúpẹ́ ẹ̀yin tẹ̀ ń bẹ lókè òkun nílùú Amẹ́ríkà lọ́hùn ẹ̀yin lẹ̀ ń pọ́n èdè Yorùbá lé àwa tá a wà nílé mo sọ fún yín wípé a pọ́n èdè yìí lé. Kí ni ìmọ̀ràn yín fún wa láti dá ògo èdè yìí padà sáwùjọ wa? Ogún wa ni o. Ẹ ṣé mo dúpẹ́. Yorùbá bọ̀ wọ́n ní èdè ẹni ní ìdánimọ̀ ẹni. Èdè ẹni ní ìdánimọ̀ ẹni. Wọ́n ní sọ̀rọ̀ èèyàn tó jẹ́. Tí Yorùbá jẹ́ nǹkan tí ó rẹwà púpọ̀ jù. Kódà nígbà tí tá a wà nílé a mà kó rẹwà. Ṣùgbọ́n bàtà tó wá dé ilẹ̀ òkè òkun l'Amẹ́ríkà tá a wà yìí. A rí i pé Yorùbá rẹwà púpọ̀, èdè wa rẹwà púpọ̀. Ẹ dákun èdè wa kò í ṣe èdè ìtìjú. Èdè wa kò í ṣe èdè tí ò ṣe é gbọ́. Tẹ́ bá wò ó, mo lọ bá bàbá mi kan, ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Ní ọdún kan díẹ̀ sẹ́yìn, wọ́n jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ Harvard ní Amẹ́ríkà níbí. Bàbá mi ni wọ́n. Bàbá mi Olúòkun lórúkọ wọn, ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Wọ́n dà á pọ̀ nínú èdè. Wọ́n jẹ́ olùkọ́ ní iléèwé ńlá yìí. Ní kí ni bàbá mi yẹn ń kọ́ bẹ̀? Ọlọ́run gbọ́ èdè Yorùbá bàbá mi ń kọ́ wọn. Ní Harvard. Tí bàbá Ògbómọ̀ṣọ́ ní Harvard tí bàbá Ògbómọ̀ṣọ́ bá lè máa kọ́ ọmọ òyìnbó ní Yorùbá. Kí ni bá jójúlówó jù báyìí lọ? Mi ò sọ bàbá òkèèrè mo ń sọ bàbá tó jọ ọmọ Ògbómọ̀ṣọ́. Olúòkun. So lókèèrè gangan bẹ́ẹ̀ dẹ̀ làwọn ọmọ tiwa. Irú àwọn ọmọ tèmi ní ìsín èmi ò pé wọ́n ló kọ òyìnbó. Torí pé orúkọ ẹni nìdánimọ̀ ẹni. Èmi náà ní ìsinmi òjò kọ òyìnbó. Olúwafẹ́mi ló kọ mi. Bí òpó oníṣẹ́ máa jẹ́ orúkọ mi tí yóò wà ní nǹkan ṣe pẹ̀lú ilé làlú. So orúkọ mi bí òjò kọ òyìnbó àwọn ọmọ tí Ọlọ́run fi fún mi tí mo kàn jẹ́ olùsọ fún. Orúkọ Yorùbá ni wọ́n ń jẹ́ even ní ilẹ̀ Amẹ́ríkà. Bámúdé wà ní fáfitì Ìbàdàn náà ibẹ̀ mo ti kọ́ àwọn ọmọ inú ibẹ̀ mo gbé. Yorùbá la fi kọ́ àwọn ọmọ. Yorùbá náà làwọn ọmọ yẹn náà ń sọ. Ṣé rí nígbà tá a bá lọ òkèèrè mo lọ́rẹ̀ẹ́ kan ó lọ sí àmì níbí. Wọ́n lọ sí àmì níbí torí pé wọ́n gbọ́ èdè Yorùbá. Nígbàgbọ́ wípé wọ́n ń fún
wọn ní owó torí pé òde òyìnbó ni gbogbo ilé tó kù ń sọ ṣùgbọ́n torí pé ẹgbẹ́ mi yẹn ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n lọ sáàmì níbí torí pé wọ́n gbédè Yorùbá wọ́n fún àwọn ní 100 owó ju tí wọ́n fún àwọn tó kù lọ nítorí pé wọ́n gbédè Yorùbá. tọ́ tí wọ́n sì tẹ̀lé ọkọ́ tó jẹ́ wípé èdè tá a bí wọn pọ́n ni ẹ̀gbọ́n mi náà Methodist l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni wọ́n lọ. ní cathedral. so èdè Yorùbá wu yìí pọ̀ ẹ jẹ́ ká máa sọ ẹ jẹ́ ká máa lò ó ẹ jẹ́ kó di weapon wa kó di nǹkan ohun ìjà ogun àmúṣagbára wa. so èdè Yorùbá wu yìí mo bá sì tún táyé wá Yorùbá náà bá tún jẹ́. ẹ ṣeun tí n bá ní gbà yín láyè dókítà mọ̀ wípé wákàtí 3 ọ̀rọ̀ yín lọ́rùn ẹ jẹ́ kí n jẹ́ káwọn tó wà nílé kí wọ́n ní béèrè láàrin ìṣẹ́jú méjì tó kún wájú mi 08061998459 08061998459 ní kankan ni o ẹ ṣeun o. orúkọ tèmi ni William Adégòkè látàkàtà dádùgbò mọ̀sọ́. ẹ ṣeun. kí bàbá tí wọ́n bá wa sọ̀rọ̀ lágbára Ọlọ́run ọpọlọ wọn ò ní dàrú. àmín o. ẹ kú òpin èdè wa lárugẹ àti ìgbàsá Yorùbá lárugẹ. èdè Yorùbá jẹ́ èdè tó dára jù. tẹ́ ẹ bá rọmọ tó bá gbọ́ Yorùbá dáadáa èdè English yẹn gan kì í le láti gbọ́ fún. kì í le ẹ ṣeun. torí yóò mọ àyíníke àti àyínípadà èdè. ẹ ṣeun. ẹ ṣeun adúpẹ́ adúpẹ́ mo kí àyàngbadé Ọpẹ́yẹmí adéwálé agbára ni. hello. ẹ máa máa ṣe sá. ẹ ṣeun ìyá mi. yóò dára fún yín. ẹ ṣeun. mrs pẹ̀sọ́lá ló ń sọ̀rọ̀ látàrí dáadé. mo kí dáadé ẹ̀dá ìrẹ́jú ni wọ́n wá jọ mẹ́jọ. ẹ tó bá ń bẹ̀rẹ̀ mọ́dà. lójú òyìnbó ní sáárà rẹ̀ ní sọ Yorùbá fáwọn ọmọ. ṣé ń gbọ́ dókítà ẹ bá bẹ àwọn ìyá wa o. mo ń gbọ́ dáadáa mo ń gbọ́ wọn. ẹ jẹ́ gbé ìpè kan sí kí n tó ní ká kásẹ̀ tó ńlẹ̀. hello. mo ti gbé pè yín o. hello. 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 ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. orúkọ yín o. orúkọ mi ni S.A. Ìbákọ́lé láti Ẹ̀sánú Adélógúnmọ̀ṣọ́. dádì mi ẹ ṣeun o. mo kí bàbá tẹ́ ẹ pé wá. orúkọ Jésù ló máa jù yín ṣe. àmín o àmín ẹ ṣeun dádì. mo fẹ́ là á bálẹ̀ fún yín ní pé Yorùbá Ògbómọ̀ṣọ́ ni a fi kọ̀wé. àfi ṣe wáyé kí gbàdúrà. Yorùbá Ògbómọ̀ṣọ́ ni gbogbo ìpínlẹ̀ Yorùbá fi kọ̀wé torí pé tí aráàfẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú ọ̀dọ́ wọn àwọn àmì ilé bàbá. bí ìgbòmìnira bá sọ̀rọ̀ pàṣẹ pẹ̀lú èdè wọn àwọn àmì ilé bàbá. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí pé Ògbómọ̀ṣọ́ soríire púpọ̀ nípa pé Yorùbá táǹsọ̀ l'Ógbómọ̀ṣọ́ là ń fi ń kọ̀wé. lórúkọ Jésù àṣà Yorùbá ò ní bàjẹ́. ẹ ṣé mo dúpẹ́ torí àsìkò mi èyí lè gba ìpè kankan mọ́. tọ́ dókítà kí ni ìmọ̀tẹ́ ní fún wa ká fi kásẹ̀ tó ńlẹ̀. ẹ ṣeun ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi bàbá mi lákàtà ẹni dọ́dún bẹ́ẹ̀ yẹn ẹ ṣeun agboolé bí mo ti dàgbà náà nù Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. ṣe rí ìmọ̀ràn tí mo ní fún àwọn èèyàn wa ni pé wọ́n ní ìtẹ́lẹ̀ bí ẹni kiri ní tì Yorùbá ni wá o and ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ ni wá o. Yorùbá yìí bàbá wa Akíntọ́lá sọ o tí wọ́n fi di gbogbo àgbáyé o bàbá wa Akíntọ́lá bẹ́ẹ̀ ni bàbá wa ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ Yorùbá yìí ni o right tó jẹ́ ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ nílé aláwọ̀ dúdú tí anílọ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹnìdí Oyèrìndé. tẹ̀gbọ́dẹ̀ ìyá ọ̀ká kìí wa náà èdè Yorùbá wọn sọ o bàbá wa Gandhi ó lọ gbọ́n ọdún bí Yorùbá wọn sọ lọ́wọ́ o àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ ni bàbá wo Npetu wọ́n kàwé tó pọ̀ o Yorùbá wọn fi ń túlù ṣe o èdè Yorùbá láti túnbẹ̀ bàbá wa ṣe bẹ́ẹ̀ ni bàbá wo Olúgbọ́n bẹ́ẹ̀ ni bàbá wa Rẹ̀sà àtòníkò yìí èdè Yorùbá láti tún ṣe o and ọmọ yín ni mo jẹ́ o gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ẹ pé ọmọ yín ni mo jẹ́ o Olúwafẹ́mi Ayọ̀lá ẹjọ́ ẹ̀yin akẹgbẹ́ mi ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọléèwé lọ́wọ́lọ́wọ́ ẹ dákun èdè Yorùbá èdè tó jójú lówó ni o ẹ jẹ́ ká máa sọ ní gbogbo ibi tá a wà. ẹ ṣeun àdúpẹ́ àsìkò wa ti lọ wọn ò tó máa kàn sí i lẹ́yìn ètò dókítà mo kí akọgun ní kí n kí yín o ṣé ẹ ti gbọ́
akọgun ní kí n kí yín ask náà ní kí n kí yín ìyá akọgun ní kí n kí yín mo kí àyàngbádé ọpẹ́yẹmí àjọṣiṣẹ́ lọ́jọ́ tó yẹn yóò mọ̀ dáa fún wa yóò mọ̀ ju wa ṣe orúkọ tèmi ń Sọjí Abíọ́jẹ́là ó dijọ́ mẹ́jọ o àlàáfíà fúnlé Ògbómọ̀ṣọ́. Ní nà ní nà ó owó ó owó ọ ọwọ́ ọ ọwọ́ pí pupa pí pupa rí ribiti rí ribiti sí sáré sí sáré ṣí ṣíbí ṣí ṣíbí tí tútù tí tútù wíwẹ̀ wíwẹ̀ yí yìnyín yí yìnyín abidi efidi